tó bá fẹ́ yàwó mi mo lè má lè sọ̀rọ̀ àmọ́ tó bá tà sí mi mo máa sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ gbàṣẹ́ mi a máa jà o torí pé wèrè la fi wo wèrè o wèrè la fi wo wèrè o wèrè la fi wo wèrè o wèrè la fi ọ̀gá o àìmọye nǹkan nígbà míì yóò fún yàn lókìkí tòótọ́ òmìmí ó sì milẹ̀ káàkiri gbogbo lẹ̀kílẹ̀ tàbí ká sọ pé káàkiri àgbáyé ṣùgbọ́n wọ́n ní sótí ọ̀tẹ̀ bá lé ẹnu fùrọ̀ ẹ̀ ní máa ń dúró sí. mo rántí nígbà kan tí mo wo interview kan tí wọ́n ṣe fún ọ̀kan pàtàkì inú àwọn olórin sìwọ́sìwọ́ èdè Yorùbá ní Nàìjíríà ọ̀gbẹ́ni Taofik Abolore tí gbayé mọ̀ sí Nice. wọ́n ń bi wọ́n léèrè nípa orin kíkọ wọ́n ń jẹ́ kó yá pé gbogbo orin kíkọ láyé wípé ẹ̀mí òkùnkùn ẹ̀mí èṣù lórin kíkọ gbogbo ẹni tí bá ń kọ orin pé ẹlẹ́mìí èṣù ni wọ́n. tí Nice tó sọ lọ́jọ́ yẹn nù ní interview yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ló sì láǹfààní àti wò lórí ẹ̀rọ ayélujára káàkiri àgbáyé. èyí tí Nice sọ yìí ló jẹ́ kí n rántí nítòótọ́ wípé ìkan nínú àwọn ọ̀gá wa tó jẹ́ àwọn tí àwa fara pẹ́ ní entertainment industry ọ̀gá wa yìí wọ́n jáde ní Poli Ìbàdàn wọ́n dẹ̀ ṣe music jáde níbẹ̀ Ọlọ́run tún wá kà wọ́n yẹ wọ́n jẹ́ ọ̀gá akọrin nílé ìjọsìn ńlá kan nílẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀ mi wàá lè sọ pé wọ́n sì wà gẹ́gẹ́ bí ọ̀gá akọrin dì sìn tọ́lá àwọn náà bíi pásítọ̀ bí ọ̀gá akọrin náà ni wọ́n. àwọn náà kọ́ ti sọ fún mi nù tọ̀kan rí pé ohun tí wọ́n ń pè ní orin kíkọ wípé ọ̀rọ̀ gospel ni mò ń kọ ọ̀rọ̀ Islamic singer kan ni mò ń kọ lélẹ́yìí ikú gbogbo ohun tí ń jẹ́ orin kíkọ iṣẹ́ Sátánì ni ẹnikẹ́ni tó bá Ọlọ́run tó dẹ̀ fún Sátánì lẹ́bùn orin ó ti yọ̀ǹda ẹ̀ fún ẹnikẹ́ni tó bá ti jẹ lọ sídìí iṣẹ́ orin dandan ni kó ṣe àṣepọ̀ pẹ̀lẹ́sù torí àkàtà èṣù òun lórin wà. ẹ sì rí prophet tó jẹ́ prophet olórin Dáfídì inú ẹ̀ṣẹ̀ ló ti ń wẹ̀ títí tó fi fayé lẹ̀ òótọ́ Ọlọ́run fún un lórí ọ̀fẹ́ bí Bíbélì ti sọ. tàbá sì wò dáadáa nínú ìjọ Ọlọ́run lónìí inú ẹgbẹ́ akọrin ó ní ẹ̀mí oríṣiríṣi tó jẹ́ ẹ̀mí ìwà ìbàjẹ́ ń ló pin sí. tó túmọ̀ sí pé tòótọ́ ni a fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ẹ̀mí òkùnkùn òun lórin. mo tún wá rántí interview kan tí ìkan nínú àwọn ọ̀gá wa àgbàlẹ́tù tí wọ́n ṣe fún ìkan nínú àwọn àgbà òǹkọrin fújì ní Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá yìí bàbá wa Fans Ayé Àlàmú tí mo bá pàdé lórí YouTube tèmi náà láǹfààní àti wò lọ́jọ́ kan. bàbá yìí ń sọ wípé nínú interview wọn ní pé sẹ́ẹ̀mọ̀ yìí pé onífújì òun gangan ní wèrè. a ní tó bá ní kí ènìyàn wá ṣe nǹkan kan bí ògùn tó wá ní pé kọ́ lọ máṣọ wèrè wá wípé ní ó mú kóògùn yọ jẹ́ o táwọn bá ti parí ètò yìí o aṣọ wèrè wà nínú tá a fi lálò fún yìí o. wọ́n ní tó bá rí aṣọ onífújì díẹ̀ gé kọ́mọ̀ wulẹ̀ wá aṣọ wèrè kiri mọ́ wípé wọ́n máa jẹ́ ju kó ṣẹ̀ṣẹ̀ mọ́ wàṣọ wèrè kiri lọ torí pé wèrè gangan tó tún ju wèrè lọ ní onífújì. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀lò níbi ìgbàdé bàbá wa Olúbàdàn lẹ̀bàdàn tuntun lórí ọ̀rọ̀ òǹkọrin fújì wa Alhaji Taiwo Àkàndé Adébísí Kọ́rẹ́sì pẹ̀lú orin tí wọ́n kọ tó dá ọ̀wọ́ sílẹ̀ tó wá tàn kálẹ̀ káàkiri gbogbo àgbáyé. òun ló jẹ́ kí n tún fìdí ẹ̀ múlẹ̀ pé tòótọ́ ni o ká ní pé orin yìí ká ní pé èrò kan lèmi kọ́kọ́ rò lórí ẹ̀ kó tó di wípé àwọn èèyàn tún wá tún sọ nǹkan kan tí mo tún wà pé tó wá pé bẹ́ẹ̀ lórí náà bákan náà ṣe àníwèrè ni àwọn òǹkọrin àti gbogbo àwọn tí wọ́n ń
àti gbogbo àwa tá à ń jẹ ní entertainment industry àti gbogbo àwọn tí wọ́n ń lò wá bí irinṣẹ́. Ìkan ògbé kan ní gbogbo wa o. Kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀? Ó ní wípé tẹ́lẹ̀ ńgbà tẹ́mi ń kọ́kọ́ gbọ́ orin yìí, torí lọ́jọ́ ìwúyè Olúbàdàn èmi ò láǹfààní àti kúrò nílé because mo wò lọ́kàn mi pé wọn ní kí n mọ̀ wá, wọn sì ní kí n wá. Tí mo bá tètè débẹ̀, tí n bá rápálá débi tí mo ti láǹfààní àti wọ̀sọ̀ọ́sọ́ gan láti rí gbogbo ohun tó ń lọ, ìwọ̀nba tí mo bá kọjú sí nìkan ni màá rí mọ́. Tí n bá sì tètè débẹ̀, àárín ogunlọ́gọ̀ èrò ni màá wà tí wọ́n á fún mi pínpín. Òyìnbó ti sayé dọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n wà ńbẹ̀ tá a dẹ̀ níkàn ní wọn lọ́wọ́, àtọ̀rísí àwọn channel tí a lè link pẹ̀lú wọn tó a lè máa wo ohun tí ń lọ kétékété. Èmi ò ṣòfò láti dára mi láàmú pé dandan mò ń lọ síbẹ̀. Nítorí gbìyànjú àti sọ ni pé mo fi dátà sórí fóònù mi tó kún fọ́fọ́, tó jẹ́ pé mo dẹ̀ gbìyànjú àti charge ẹ̀ tó fún mo tó charge power bank mi tó náà full. Mo gbéná gorí ọ̀tá. Oríṣiríṣi àwọn èmi wá ń pàráàrò lórí àwọn channel yẹn káàkiri, tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn nǹkan tí mo sì ń wò lórí channel kọ̀ọ̀kan àti lórí ọ̀pọ̀lọpọ̀ Facebook page àwọn iléeṣẹ́ rédíò agbóhùnsáfẹ́fẹ́, pàtàkì jùlọ iléeṣẹ́ rédíò Àgídìgbò. Bẹ́ẹ̀ mi ṣe ń wo gbogbo ẹ̀ káàkiri nìyẹn, tí mò ń tẹ̀dó, tí mò ń wo oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ náà ni mò ń ṣalábàápàdé pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń gbé orí stage níbi tí Alhaji Taye Currency ti ń kọrin. Tá a sì rí pé wọ́n ń kọrin normal tí wọ́n múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tá a rápẹ̀rẹ̀ pé àwọn náà wọ́n dúró gẹ́gẹ́ bí aṣojú òǹkọrin ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n àkókò tí orin tó jẹmọ́ wòye la fi wo wèrè wọlé dé, kó tó di pé yẹn dé, èmi àkókò ti tó láti lọ rẹ̀ kírun jímọ̀. Èmi gbéra, mo pa fóònù mi, mo fi sílẹ̀ ní ọ́fíìsì mi, mo lọ kírun jímọ̀. Ìgbà tí mo dé láti jímọ̀, mo ní láti gba ibì kan lọ, mo lọ ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan kí n tó padà dé, wípé mo tún padà sídìí fóònù mi. Ó ti ń lọ bí aago bíi 4:30 sí 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ yẹn lọ́hùn. Mo wá gbìyànjú, mo ṣe nǹkan kan, mo tan fóònù mi padà. Mo lọ sórí ọ̀pọ̀lọpọ̀ àkálẹ̀ tí àwọn iléeṣẹ́ kan ti kásílẹ̀ táwọn ti post. Ibẹ̀ ni mo ti sáwọ́ alábàápàdé orin wèrè la fi wo wèrè. Ṣùgbọ́n àkókò tí mò ń wí, mo rí pààrẹ ti wà ní lórí ìjókòó fún eléyìí tó jẹ́ live. Ní tó wá rú mi lójú rèé, ó ní pé mò ń rò lọ́kàn mi pé ẹ dúró, ṣé kí ààrẹ ó tó dé? Torí wa gbọ́ lẹ́nu àwọn ènìyàn wípé nígbà tí wọ́n retí ààrẹ tí wọ́n rà ààrẹ, àwọn ètò gbogbo tí wọ́n fẹ́ ṣe ó ti dúró. Ó kù síbi kí gómìnà fún ọba ní ìwé ẹ̀rí, kéde gbé ọ̀pá àṣẹ fún wọn. Gómìnà náà dẹ̀ tí ì dé, àtọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà táwọn dúró ti gómìnà nílé ìjọba tí wọ́n retí kí ààrẹ ń bọ̀. Ọba kábíyèsí Olúbàdàn ń jẹ́ kó yé wọn pé kán ní sùúrù, ẹ̀mújà tí ì pé gómìnà pé dandan kó wá fún ọlọ́pàá àṣẹ àti ìwé ẹ̀rí. Ààrẹ ń bọ̀, èmi àti ẹ̀ ti jọ sọ. Kò pẹ́ wọ́n ní wọ́n gbọ́ròyìn pé ààrẹ ti gbéra kúrò láti Àbújá, wọ́n ti ń bọ̀. Gómìnà gbìyànjú ọlọ́pàdé wọn. Àkókò yìí bóyá ni wọ́n sọ wípé kó lórí wa máa forin dá wa lára yá lọ, nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tá a fẹ́ ṣe ti bù ṣe. Ṣé mọ̀ yín pé àyè ti wà nílẹ̀ fólórin láti máa forin dá wa lára yá lọ. Bóyá àkókò tí wọ́n ní ká máa forin dá wa lára yá yìí, bóyá àkókò yìí ni orin wèrè la fi wo wèrè wọlé dé, tí ọ̀gá olórin sọ orin tó jẹ́ orin àṣà, orin ìtàn, tí wọ́n ojú agbo àṣà, ojú agbo ìtàn, tí wọ́n sọ dojú agbo kánífà. Torí orin kánífà ni mo fẹ́ rí yẹn sí. Tọ́lá àwọn gan náà gan bí wọ́n ṣe wọ gbádá tó, wọ́n ń fò òkè ni. Mo wá wò pé kí ló lè fa orin yìí. Mo wò pé láìpẹ́ yìí ìránrípọ̀, orogún òwò, oríṣiríṣi ọ̀gbà fún mímì ìgbà fún ọ láàrin àwọn onífújì, pàtàkì jùlọ ọ̀gá wa Taye Currency àti ọ̀gá àwọn Àlàbí Pasuma. Nígbà tí ìyẹn jọ lórí lọ́ mú mi,
a tún gbọ́ pé ìkan nínú àwọn ọmọlẹ́yìn wọn táwọn dé lẹ́yìn wọn táwọn náà gbégbá orin Alhaji 3 Leather àgbẹ̀ pé àwọn náà tún rán rí pọ̀ pé ìjábọ̀ wàsí náà ń gbè ìjábọ̀ wàsí kọ́ ní ń gbè ó ti ṣe ara wọn tẹ́lẹ̀ àwọn ọmọ Ìbàdàn kan náà tún dìde wọ́n sùn pàǹpá wọ́n ní ọ̀gá Táyé Currency pẹ̀wọ̀n ní sàrà oríṣiríṣi àwọn nǹkan yìí náà ló ń lọ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n tó yẹ pé lójú tiwa àwa kà á bí erémọdé ṣùgbọ́n gbà míì wà a máa fojú nǹkan kékeré wo nǹkan mi ń gbà míì tó bá ti jẹ mọ́ wò tó bá ti jẹ mọ́ àti jẹ àti mu ọmọ ń le o kọ́mọ̀ jẹ́ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ lọ́bẹ́nú lórí kí ó tó di pé Ọlọ́run sọ yìí pé orin kíkọ ọjọ́ ìwúyè jámọ́ Táyé Currency lọ́wọ́ bóyá yìí orin yìí lọ́wọ́ ṣokùnfà eléyìí pé tẹ bá fẹ́ gbaṣẹ́ mi a máa jà torí pé wèrè la fi wo wèrè ìyẹn kí tí n bá ń wò ní tẹ́lẹ̀ tí mi ò sọ̀rọ̀ tó bá di wípé ẹ fẹ́ gbaṣẹ́ mi á bára fi wèrè pọ̀ tiẹ̀ ni o bóyá ohun tó ṣokùnfà orin yẹn lójú tèmi rònú ṣùgbọ́n tòótọ́ kò lẹ́tọ̀ọ́ ká kọrú orin yẹn nírú bí ayẹyẹ mọ́nigbàgbé yìí àwọn kan bá ní kò rí bẹ́ẹ̀ a ní abala bí tí mo fi ń wò nù ṣé mi ò mọ̀ pé wèrè làwọn olórin ni wọ́n ní wípé ṣé mi ò mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti ààrẹ wa orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí orogún òwò ti dáàrin wọn gbá tira wọn ọba tó sì jẹ́ tó jẹ́ bá wa kábíyèsí Olúbàdàn ọ̀rẹ́ tímọ́tímọ́ ààrẹ ni wọ́n bákan náà bàbá ni wọ́n sì jẹ́ fún gómìnà ààrẹ fẹ́ wá gómìnà fẹ́ wá ọkùnrin dandan fún gómìnà kò sí dáadáa sáàrẹ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ tako òṣèlú kò sí bá a ṣe fẹ́ ṣe lọ́jọ́ náà lọ́hùn bó ṣe wulẹ̀ kó jẹ́ ayẹyẹ mọ́nigbàgbé tó dandan ni kí oko òṣèlú kó wọlé wá oko òṣèlú òun náà fi ẹnu olórin wa ó ní wọ́n fi jù wípé àwọn ẹni tó sì ju oko òṣèlú fún ó ti yóò náà ó ní tó wá pé bẹ́ẹ̀ lórí ńgbà náà a jẹ́ pé bí wọ́n ṣe ròyìn àwọn olórin bẹ́ẹ̀ ni wọ́n ṣe wí o tó wá pé bẹ́ẹ̀ lórí ó ń ya èmi lẹ́nu o tó wá pé bẹ́ẹ̀ lórí ń tòótọ́ wípé a fi tako òṣèlú ní orin wèrè la fi wo wèrè yẹn pé kì í ṣe pé olórin wa ṣàṣìṣe kò ń ṣe pé kò mọ orin tí ó kọ bí ọba tiẹ̀ lè kọ́ kódà tó tàwọn kan tá a mọ̀ mọ́ orin ìlànà tó jẹ mọ́ àṣà kọ́tsọ̀ wípé kò ń ṣe bí kò náà mọ́ lè kọrin kọ́tsọ̀ wípé wọ́n fi tako òṣèlú ni ǹjẹ́ kí n gbàgbé pé àwọn olóṣèlú tó máa ń lo àwọn onífújì lo àwọn onítíátà làwọn agbóhùnsáfẹ́fẹ́ lọ́pọ̀lọpọ̀ gbàǹgbà míì àjẹ́ pé wèrè ní gbogbo wa o wèrè la fi wo wèrè nítòótọ́ o wèrè ńlá fi wo wèrè o ọjà nǹkan tó yè mí lẹ́nu púpọ̀ jù wípé sóṣèlú ti yá bẹ̀rẹ̀ náà nù SARS bẹ̀rẹ̀ tí tàkó síra wa náà nù ọ̀gá o tó bá fẹ́ gbàṣẹ́ mi a máa jà o torí pé wèrè la fi wo wèrè o wèrè la fi wo wèrè.